ìdúpẹ́ ń gbé wá bó ṣe wá. So kí ó tó di pé a ṣe ayẹyẹ ní àná, ẹnìkan ń bẹ Dr. Ibrahim Awa, bàbá dáadáa tó jẹ́ wípé olówó ni wọ́n. Àwọn èèyàn wá ń pè wọ́n ní bàbá olówó lórí nẹ́ẹ̀tì. So kí bàbá olówó, bàbá ìyẹn dáadáa ni wọ́n. Àwọn àfóhùn bídíà òun ni àbá ìmọ̀ náwó fún tipẹ́tipẹ́. Wọ́n máa náwó fún àwọn bídíà. So nínú àwọn tí wọ́n ń náwó fún, ó jẹ́ pé ẹni ẹ̀ náà fẹ́ràn ara ẹ̀ sọ pé ó ti tó 18 years. Àwọn náà sponsor program 10 million ní máa ń fò níbi kíní kan nígbà àwo kan. So wọ́n bẹ̀rẹ̀ sí ní báwọn ló kọjẹ́ nígbà tí ẹni yìí kò sí kíni o tí ò ṣe ti wọn mọ́. So ọwọ́ kó wọ́n súnmọ́ àwọn onísúnà kọ̀ọ̀kan tí wọ́n sponsor wọn pé ẹgbà yín náà fi dá sí tọ́lọ́n. Táwọn ẹni wọn owó sẹ́fún wọn ò sí jálàbí fún wọn, wọ́n sì rí ká òótọ́ làwọn àfáà súnà ìgbé lọ́wọ́. So àsìkò táwọn ènìyàn wọn ń bá ló kọ́, kódà ààrẹ lómi tó sọ pé bóyá ni àwọn ni wọn ò jẹ́ kọ́wọ́ wọn ba àwọn gbogbo nǹkan tó ń wá láyé. So àwọn àti máàmù lájọ jókòó níjẹrin anála sí ayẹyẹ ọwọ́ àkùnjọ méjì báwọn àbí lájọ jókòó nílùú Ọ̀yọ́, torí pé èmi ti wà lọ́yọ̀ láti jọ Wednesday. A ṣẹ̀ṣẹ̀ dé láàárọ̀ yìí ni ìmọ̀ ẹ̀ṣẹ̀ dé láàárọ̀ yìí ni tí Ìbàdàn padà láti jọ Wednesday. Àwọn àjọ jókòó lálẹ́ níbi ìṣáìnbọ̀, ó ní ẹnìkan tó wà pé àwọn mọ́ wọn ní káwọn wá gbìyànjú kan fún àbá àmọ́ àwọn tí wá dé Central Mosque. So àti àwọn òkè báyá ká tiẹ̀ lọ bá wọn ní wọ́n sáré òkè mi dìde wọ inú ilé. So wọ́n ní wọ́n lọ kò ní wá ní àtẹ̀gbà máa dé dáa ní kílódé àwọn oríṣiríṣi kọ̀ọ̀kan ní ìsìn pé wọ́n fẹ́ fáwọn ní nǹkan pé káwọn bọ̀ ní Central Mosque. So ìgbà náà láti tún gba kọ́ padà làwọn ẹni ní kò sí wàhálà nìkan tí máa wọn bọ̀ wá síbi tí a wà ní ẹjẹ́ àjókòó ìjọba àwọn òfin sí káwọn lọ bá wọn ẹjẹ́ àjókòó ẹjẹ́ àmọ́ retí wọn. Àfi bá a ṣe rí ọkọ̀ ńlábọ̀gẹ̀nì méjì tí Dr. Ibrahim Awa tí a gbé wá Highlander tó jẹná pátápátá. So pẹ̀lú sí ẹ̀ náà tí ọ̀nà àràjá. So méjèèjì ni a gbé wá fún bàbá wa Imam ìlú Ọ̀yọ́ tuntun, ọkọ̀ méjì lẹ́ẹ̀kan náà. So ẹni ní wọn ò ríra rí, wọn ò mọ̀ wọn rí. Wọ́n tún fowó epo tó nítumọ̀ wọ́n fi sí owó epo tó ṣe kíni o tó nítumọ̀ ẹgbà ẹ̀tọ́ fi sí. So adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Àwọn kan ń bá àwọn ló kọjẹ́, àwọn sì tó náwó wọn sì di dáadáa. Báyà kan bá fẹ́ wo nǹkan mí ní amóore súnmí sí làwọn èèyàn wọ́n wò ká àwọn àbá táwọn náwó fún bọ̀ láti almost 18 years tí wọ́n ń sọ̀rọ̀ ní ilé àwọn lórí social media báyìí. So gbọ́n Ọlọ́run bá lè tọ́lá ẹni tí ò lẹ́ni nǹkan àfọlọ́run onímọ̀ọ́mù Ọ̀yọ́ Ọlọ́run ni wọ́n gbára lé. Ẹ̀rí pé mo yọ àwọn ẹ̀kọ́ fún wa níbi òní mọ́sálásí ni wọ́n mọ̀ wà. Ọlọ́run ni gbogbo ìrìn àjò yìí wọn ò rìnrìn àjò ẹbọ kankan kẹ́kẹ́ lórí rẹ̀. Wọ́n ìṣẹ̀lẹ̀ bọ́ wọ́n èso lóògùn wọn ò ní gbẹ́rẹ́ la ti rí báyìí ogun ọ̀jàmọ̀lá lọ láìkàmọ̀lá àti gbẹ̀gìrì ti rí báyìí àmọ̀lá dúdú tó ti wọn tí wọ́n máa jówọ́ ogun wọn ni. Wọn ò sì torí rẹ̀ ẹlòmíì dàpọ̀ láti ṣe unity ó lè bàjẹ́ kó gba ayé ní ọ̀fẹ́ àwọn torí ipò náà ni o. Ọlọ́run ní rárá ayébútẹ̀gúnà ìndà humulẹ̀ ìzàtà nítọ́lọ́run sọ́nù Kùránì tẹ́ ẹ bá tẹ́ ẹ ní nǹkan tó wọ yín ọ̀bà ẹ padà síbi Kùránì. Ọlọ́run ní gbogbo ẹ̀yin sọ bẹ́ẹ̀ ṣèlú ní ìsìláàmù tẹ́ ẹ ń lọ fún aláṣọ̀dọ̀ àwọn kèfè yìí tẹ́ ẹ fẹ́ wọ́n nífẹ̀ẹ́. Ọlọ́run ní sẹ́yìn ilẹ̀ ń wá Ọlọ́run ní ọ̀dọ̀ èmi Ọlọ́run ní ìyà àtagbára wà. Ọlọ́run lọ́dọ̀ èmi Ọlọ́run ní ìyà àtagbára wà. Ibi tẹ́ ẹ wá yìí lọ ẹ tẹ̀wọ́ ọbẹ ṣé bí kó tó di kọ́rọ̀ onímọ̀ jáde yìí náà àwọn tí ń náà àwọn tẹ́ ń ṣe kìíní fún tí bá ní ọkọ̀ yẹpẹrẹ yín jò ní tí wọ́n fò bọ́ta tí wọ́n ní tẹ̀ èyí sá ọgbọ́n ní dá nǹkan kan ó ṣe ń da àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ náà ni ó ṣe dà wá sẹ́rí nǹkan wà á dá nílé dá níta nítorí pé ẹ ti fáyà Kùránì nílẹ̀ sáwọ́ táwọn sọ pé kẹ́ ẹ dúró lórí ìtọ́ náà tí wọ́n sọ fún yín pà ń kó gbígbọ́ ẹni tí èsì mùsùlùmí ni wà á máa wá sunkún máa rojọ́ lórí kíní bí ẹni pé kí orúkọ rárá. So tí báwo àjọ ń ríra àjọ ń ṣe dáadáa síra wa inú nǹkan náà ń sọ pé wọ́n fẹ́ dalẹ̀ rú ní ọ̀tá lọ́fẹ́ dalẹ̀ rú dáa pariwo tó kéde àbẹ́ tí ìsìn mùsùlùmí ń ṣe tá à ń sọ fún yín ni pé àjọṣe tẹ́yìn ń ṣe o ẹ̀yọ́lẹ̀ dalẹ̀ yìí bàbá ẹ kú bẹ́ẹ̀
ó ti bẹ́ẹ̀ oògùn kọ́ ní kẹ́kẹ́ ẹni tí ó ṣògùn tí ó ṣe kẹ́kẹ́ yìí táyé mọ̀ pé yóò ṣe dúró lórí òótọ́ ni ńlọ́lọ́wọ́ bá lè kọ́ lani ṣé bí wọ́n ti dúró tì mí bí ń gbé yìí fún ọ. so adúpẹ́ lọ́wọ́ Dr. Ibrahim Awa kọ́lọ́ọ̀ bá lè kọ́ lákọ́ bá ní sanwó-ẹlẹ́sùn olórí.